àgbààgbà tó bẹ́ẹ̀ lókè tó kéṣe o ọmọdé ń bọ̀ wá dára. We better now. Finally we don't hammer now. Hustle don't pay now. Wale baba God now. Eleti elele one day they say nile hijo. My loss from Balaja o so sigala o. Sisi Tito. Oh yeah go down like that. If you do well you go talk my chat. You better don't break my heart. Omo ge oloju pusika. Go down like that. If you do well you go talk my chat. You better don't break my heart. Omo ge oloju pusika. It's Mr. Sugar. And TM Ninja na chief for you are. And TM Ninja. We are happy people, we make you happy. We are happy people, we make you happy. We are HAPP1. B-E-O-B-L-E. We are happy people, we make you happy. That's the Royal Highness. Me and Mr. Jones just wanna make you happy. Like Barasati, enemies back on my side. Asati, we got a lot of chicks in the house. I flash, put lips in the pouch. Kiss, you know what the gist is about. Sips in your mouth, kiss. Okay now. I'ma get wild by me, okay now. Okay now, no play now. I'ma get Pamela's okay now. Your man lost his crown, that Shumar, the crown came home with me. Adewale, that's Ayuba. Osham. Ẹ̀yin ló ní dá nǹkan àwa tí mọ̀ ọ̀dọ́mọdé àdàgbàlagbà àgbàlagbà àdàrúgbó. Ilé ayé yìí kò dúró dẹni kankan. Ilé ayé yìí o kò dúró dẹni kankan. Ogun tá bá ṣe lé ní sórí ló dá lọ́la ẹ dákun ẹ má gbìgbì oró ewé mọ́. Ẹ dákun ẹ má gbìgbì oró ewé mọ́. Àgbààgbà tó ń bẹ lókè àwa ti mọ bí ẹ dé. Àwọn èwe tó ń bọ̀ lẹ́yìn lẹ ò lè sọ. Àsìkò níbi làwà yìí o. Ẹ̀yà gbà ó lé Mr. Johnson. Adéwálé ọ̀gá jọjọ ẹlẹ́gùsí ni mo bá wọn lọ. Another Mr. Johnson. Mo ní bíìsì ẹlẹ́gùsí ni mo bá wọn lọ. Mo pàdé sísí kan ó mọ́ látòrí lọ́dẹ̀sẹ̀. Adéwálé Ayúbá. Mo lọ bá sísí ẹ̀ mo bèrè orúkọ wọn. Ìyẹ̀sọ́ fóun lè rí níjẹ̀. Ó ní kí lórúkọ tiwa àti wípé níbo níbi iṣẹ́ mi. Èmi lè ní Mr. Johnson ọ̀rùndà graduate ní Unilag lákọ̀ọ́kà. Ó fẹ́nu sí mi lẹ́nu ó ní I'm very handsome. Abágbéra ó di núulé ìwà jáde núulé. Indomix ló jẹ́ kí n rògbò òun ló gbé mi jáde. Ó ṣe mi wo tẹ́lì ọmọdé ń wojú mi ó ní Mr. Johnson bọ̀ bọ́jọ́ ẹ̀ o. Mo bá làbà tó lámọ̀lẹ̀. Èmi lé mi ní Déwálé olórin. Mo lé mi ní Déwálé Àyùbá ọmọdé bá fárígá. Àwọn olóhùn òṣèyàwó aláàgbé. Olóhùn òṣèyàwó olórin. Mo bẹ̀ bèbí ó dá mi lò. Lady Bridget Porter kì í ṣẹjọ́ mi. Orí mi ló fi rán mi. Èmi ò lè torí ẹ̀ fi lulẹ̀ o. Èmi ò lè torí ẹ̀ fi lulẹ̀ o. What time is it? Gospel time. What time is it? Gospel time. What time is it, everybody? Gospel time. Bẹ̀yẹ̀ gbégbá ní Ìgbò. Ẹyẹ mẹ́ta ló lè dé. Bẹ̀yẹ̀ gbégbá ní Ìgbò. Ẹyẹ mẹ́ta ló lè dé. Akọgbà lówùrọ̀, àwọn olólọ́jọ́ alẹ́ o. Ayúbá ló lọ́nà. Akọgbà lówùrọ̀, àwọn olólọ́jọ́ alẹ́ o.
أعوذ بكلمة الله من شر ما خلق بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج حيا من الميت وتخرج ميتا من الحي وترزق من تشاء بغير حساب. Ọlọ́run bá àlékè ọlá ó sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó wí pé Ọlọ́run olùkápá ìjọba ìrẹ ni ó máa ń fi ìjọba fún ẹni tí ó bá fẹ́, ìrẹ ni ó sì máa ń gba ìjọba kúrò lọ́wọ́ ẹni tí ó bá fẹ́, ìrẹ ni ó ń fún ẹni tí ó bá fẹ́ níyì, ìrẹ ni ó sì ń yẹpẹrẹ ẹni tí ó bá fẹ́. Lọ́wọ́ rẹ ni gbogbo rere wà, ìrẹ ni alágbára lórí gbogbo nǹkan. تولج الليل في النهار وتولج النهار في الليل ìrẹ ni ó mú òru wọ inú ọ̀sán, ìrẹ ni ó mú ọ̀sán wọ inú òru. وتخرج حيا من الميت وتخرج ميتا من الحي ìrẹ ni ó mú ààyè jáde láti inú òkú, ìrẹ ni ó mú òkú jáde láti inú ààyè. وترزق من تشاء بغير حساب ìrẹ ni ó ń pèsè fún ẹni tí ó bá fẹ́ láì níṣirò. Inú Al-Quran, Suratul Imran, Sura 3, ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 17. Daniel wípé ọpẹ́ ni fún orúkọ Ọlọ́run láí àti láíláí, tìrẹ ni ọgbọ́n àti agbára, ó yí ìgbà àti àkókò padà, ó mú ọba jẹ, ó mú wọn kúrò, ó fún àwọn amòye ní ọgbọ́n àti ìmọ̀ fún àwọn tí ó ní òye, ó fi ohun ìjìnlẹ̀ àti àṣírí hàn, ó mọ ohun tí ó pamọ́ nínú òkùnkùn àti ní ọ̀dọ̀ rẹ̀ ní ìmọ́lẹ̀ wà. Mo dúpẹ́ mo sì fi ìyìn fún ìwọ Ọlọ́run àwọn bàbá mi. Ó ti fún mi ní ọgbọ́n àti agbára, ó ti fi àwọn nǹkan tí a béèrè lọ́wọ́ rẹ hàn fún mi, nítorí tí ìwọ ti fi àlá ọba hàn. Inú ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 23. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò alárin, ètò ẹgbéyẹ̀wò náà ni ẹ̀ ń tẹ́tí gbọ́. Ẹ jẹ́ ká dókè lọ́hùn pẹ̀lú orin àti ìyìn. bàbá. Ó ṣeun bàbá mi o, ó ṣeun àná o. Ó ṣeun onífà. Mo dúpẹ́ gbígbẹ́, mo dúpẹ́ gbígbẹ́.
dúpẹ́ jíjẹ mo dúpẹ́ mímu. Mo dúpẹ́ ààbò lórí aya lórí ọmọ lórí ẹbí Èdùmàrè tèmi máa dánwọ́ ẹ. Yẹ́sà mo dúpẹ́. Ọpẹ́ ló yẹ ń lọ. Wá dúpẹ́. Wá dúpẹ́. Wá dúpẹ́ olúwarùn ló wá ṣọpẹ́ o. Bàbá mi lókè mo tún tọ́pẹ́ dá. Mo ṣe ń bàbá. Mo ṣe ń bàbá mi o. Mo ṣe ń bàbá wo lókè. Mo ṣe ń bàbá mi o. Mo dúpẹ́ jíjẹ mo dúpẹ́ mímu. Mo dúpẹ́ jíjẹ mo dúpẹ́ mímu. Mo dúpẹ́ ààbò lórí aya lórí ọmọ lórí ẹbí lórí gbogbo àwọn tó fẹ́ràn mi àti gbogbo àwọn tí mo fẹ́ lọ́wọ́lọ́wọ́. Ìgbà ọpẹ́ mi rè ó gbẹ̀ngẹ̀ gbẹ̀ngẹ̀. Wá dúpẹ́. Wá dúpẹ́. Wá dúpẹ́. Elédùmarè lọ́ba o. Wá dúpẹ́. Wá dúpẹ́ olúwarùn ló wá ṣọpẹ́ o. Bàbá mi lókè mo tún tọ́pẹ́ dá. ṣàìjíjó ọpẹ́. láíláí lè ṣe kémi máa ṣàìní babalógo mẹ́ma lè ṣe o kémi máa ṣàìjíjó ọpẹ́.
ṣe o kémi máa ṣàìdí ijó ọpẹ́. láíláíláí. mi lè ṣe kémi máa ṣàìní babalógo mi ò lè ṣe o kémi máa ṣàìdí ijó ọpẹ́. ṣe kémi máa ṣàìgbé bá ọpẹ́. Mẹ́lẹ̀ ṣe kémi máa ṣàìní babalógo mẹ́wàá lè ṣe o kémi máa ṣàìtì ìjọ ọpẹ́. Onígbé